Hi everyone, welcome to my channel. Gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí, ojú yín ò ní fọ́, etí yín náà kẹ̀ kò wá ní padà di, àgbójúlé yín àfọkàntì yín kò ní padà bàjẹ́. Àdúrà tí máa ṣe náà ẹsẹ̀ Ifá ní èjì ogbè. Ifá ní enígogo ògo awájá dábájá, ajá ń sunkún olóore ẹbọ náà kò ń wá ṣe. Wọ́n ní ká ajá kalẹ̀ kó rúbọ ẹgbẹ̀wá mẹ́ta gẹ́nẹ́gẹ́, ajá ń bẹ̀lẹ̀ ajá ń túbọ̀. Wọ́n ní kí wọ́n ajá wá ṣẹbọ olóore yìí kó má lè wọ́n ẹ̀. Jọ́nà lajá rúbọ tèmi náà ṣe tèmi, olóore ò wá ń wájá mọ́. Àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin, olóore ò ní wọ́n ẹnì kankan wá. Ẹni tó wá padà ń wá owó nírọ̀rùn, Ifá fún ní owó nírọ̀rùn. Ẹni tó ń wọ́mọ náà, Ifá fún lọ́mọ. Ẹni tó ń wá ilé kíkọ́ láti gbé, Ifá Elédùmarè á ṣelé fún gbogbo wa, tó àkìrí kékeré akàn láì nílé. Àwọn àgàn wọn wá tọwọ́ àlàbòsùn wọn máa ṣiṣẹ́ bí wẹ́rẹ́wẹ́rẹ́, torí ògbé ìyọnu ó súre fún àwọn obìnrin tó ń bẹ lọ́hùn. Ó ní èsúrú ilé mi ò tá ń tá gúdúgbú, ẹ̀pà wọn ò lókun ìdè nílẹ̀, ẹ̀pà ta tán ó fi jọ̀nàjọ̀nà gbàdí. Òrékè lẹ́wà ni wọ́n lọ sí fáfún tíṣe obìnrin àgbọnmìrègún ẹbọ náà pòun wá ṣe. Lọ́jọ́ tó fẹ̀yìn tí mo jẹ́ kú ṣègbèrè èyí tọ́mọ, wọ́n ní kó lọ tọ́fá lọ pé Ifá ló máa fún lọ́mọ, ó dẹ̀ tọ́fá Ifá fún lọ́mọ. Kò pẹ́ kò jìnnà nínú oyún ó lẹ́yìn ọmọ, ó bá bẹ̀rẹ̀ sí ní jó yàn, ó lóun máa tún ẹbọ rú, wọ́n níwọ̀n kì í tẹ́ ẹbọ rú ńlẹ̀ awo. Wọ́n ní kó dúpẹ́ lọ́wọ́ Ifá, oyin aláwo yin Ọ̀rúnmìlà, Elédùmarè dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ń ṣọpẹ́ àìkú lọ́hùn. Ó yánu kó tó orin Ifá bọ́ sí lẹ́nu. Wọ́n ń pè ẹ tẹ́wọ́ o ẹ̀gbọ́mọ, ẹ tẹ́wọ́ o ẹ̀gbọ́mọ, ẹ tẹ́wọ́ gbọ́mọ ó gbéyọnu, ẹ tẹ́wọ́ ẹ̀gbọ́mọ, ẹ tẹ́wọ́ o ẹ̀gbọ́mọ, ẹ tẹ́wọ́ gbọ́mọ. Gbogbo àwọn àgàn tó ń wojú Elédùmarè láṣẹ ti Ifá tí mo kì í, gbogbo wọn ló máa ní lóyún, wọ́n sì máa lá ẹ ní ẹ̀yìn ọmọ tẹ alẹ̀ ayọ̀ tó máa sọ nínú wọn láṣẹ Elédùmarè. Àwa ní rí àkóbá, àwa ní rí àdábá. Gbogbo ẹni tá a bá ti ṣẹ̀, Elédùmarè á jẹ́ kó foríjì. Ẹ̀yin tẹ́lẹ̀ wá síbí láti ọ̀nà tó jìnnà, àdélébáre àyìnàkóre àfòyà ibi àfòyìndá, ẹjọ́ àfòyìndá, òfò àfòyìndá, ire àtòyìn lọ́wọ́, ìjọ abijó ayé àbáyọ̀. Torí iṣẹ́ oríran mi mò ń jẹ́ ọ̀nà ṣáàlà mú ń tọ̀. Mo tọ̀nà títí mo dé lo òṣòro ogiṣẹ́ wọn bá wí pé òṣè gbá lójú rárá òṣè kì láyà dáfọ́wọ̀ tí sọmọ bíbí iná àgbọnmìrègún ìjọ ọ̀wọ̀. Ẹ jẹ́ mọ́ lọ́wọ́ ò máa lọ ọ̀wọ̀ á jẹ́ fún yín nílé àti lóde, ọ̀wọ̀ á jẹ́ fún yín torí wọ́n fi pòǹpó pálábá wọn, wọ́n fi dà ẹ́pà gbìn, wọ́n ìyàn léde múrẹ́, wọ́n ẹ̀gbìn yàrá dé rẹ̀. Òwe bàbá mi ni, òwe bàbá mi sì kọ́. Òwe Elédùmarè àgọ̀ tó ọba ń tẹ́lẹ́gẹ́jẹ́ forí ṣàgbéjì, àké ló ní ọmọ lè ké sí ẹ, àlọ́ ló ní ọmọ lè lọ yín wò. Bọ́rí yín o, sùn náà máa wò yín lọ, sùn rẹ́kùnrin òun ẹyẹ òkè, oyè ibi kí bẹ́ẹ̀ máa dé, ojú rẹ̀ ọmọ fi máa wò wọ́n. Ẹ̀yin ewu bá lọ́rùn ẹ̀ ráhùn rẹ o. Láṣẹ Elédùmarè wẹ́ni kàgbákò wẹ́ni ráàrin làwẹ́kẹ̀ ní ráàrin sọnù. Ilé ẹ fílẹ̀ náyọ̀ ayọ̀ náà máa padà, ẹ máa bọ̀ àwa náà kẹ̀. Ẹ wá padà wá bọ̀ níbẹ̀ náà, ayọ̀ náà ẹ máa fẹ̀ nílẹ̀ sí, ayọ̀ náà ẹ àná máa wà, á ní wà pẹ̀lú ìbànújẹ́ òun á máa jẹ ní ẹni Monday ọjọ́ ajé náà wá rí. Torí Ifá ní ká la kó bíríkì tí ká fi bàjẹ́ lójú dá Ọ̀rúnmìlà bàbá ń lọ gbóníyàn ọlọ́bẹ̀ níyàwó. Ẹ̀bọ̀n ọlọ́pọ̀ wá ṣe ẹni ọ̀bá kí ẹ̀yin òkì, ẹni àbásìn ẹ̀yin òsìn, ẹ̀rùkọ́tà àbásìn, ẹni àbákẹ́ ẹ̀yin òkì ẹ̀yin àbásìn ẹ̀yin òsìn.
ẹni àbásìn ẹ̀yin òsìn dáfá ajé wẹ́wẹ́ olúfẹ̀ ẹbọ náà kún wá ṣe wọ́n ní ká ajé wá rúbọ nígbà tó ń lọ sóde Ìbàdàn wọ́n níbi tó bá jókòó sílẹ̀ dà gìrìgìrì ọmọ ẹ̀ máa wọ́tọ̀ lẹ́ni Monday ọjà ajé ó yẹ ibi tá a bá jókòó sí àtọmọdé àtàgbà tó ń gbóhùn wa lẹ́ni ó yẹ ibi tá a bá jókòó sí lájẹ́ náà máa wá bá wa ajé olókun á tó wa lọ́wọ́ ire òkun á tó wa lọ́wọ́ ire ọ̀sà á tó wa lọ́wọ́ ìtaare tá à ń rọ́kàn àti tá à ń rọ́kàn nírọ̀rùn òun ló máa bá wa láṣẹ Elédùmarè ànírànìrà àsìnírànì sọnù ẹ̀dá wa jẹ́bẹ̀ wa o àtù àdẹ̀rọ̀ báyìí mo wá fẹ́ fífá kan ṣe ìṣítí fún tọmọdé àtàgbà ká ní ìwà ṣe pàtàkì ọkọ kó gbọ́ tìyàwó kíyàwó gbọ́ tọkọ ọmọ gbọ́ ti bàbá ọmọọṣẹ́ kó gbọ́ ti òbí ọmọọṣẹ́ kó gbọ́ ti ọ̀gá ẹ̀ ká má ṣìwàwù ká sì má ṣọ̀rọ̀ sọ torí Ifá ní kámúrágbá tarágbá kámúrágbá tarágbá kámúrágbárágbá tàkúta Ọ̀rúnmìlà bàbá ń lọ gbé ìwà ní ìyàwó Ọ̀rúnmìlà ìwà tó ń lọ gbé níyàwó yìí báwo lẹ ṣe máa lóun àgbà tí ẹ fún ọdẹ orúbọ kò bá gbé ìwà níyàwó nígbà tó délé ìwà yìí máa dá o wọn ò parí ìjà fún wọn rí wọn onílé kejì ò délé wọn jẹ wọn mu nírọ̀rùn ní gbogbo ẹ̀ bá ń bá dé ó ṣàbíẹmọ bímọ rẹ̀ nífà bá ní ló bá yanu kó tó nífà bá bọ́ sí lẹ́nu oníbẹ̀ ni babaláwo ṣẹ̀nu kó tó kífá oní kámúrágbá tarágbá kámúrágbá tarágbá kámúrágbárágbá tàkúta Ọ̀rúnmìlà bàbá ń lọ gbé ìwà níyàwó jẹ́ bá bímọ bó bá níwà ọmọ ọlọ́mọ ìwà là ń wá o ìwà bàbá bímọ tí ò bá gbọ́ tẹni ọmọ ọlọ́mọ ní ìwà là ń wá o ìwà tá a bá láya bí ò bá gbọ́ tẹni aya láya ní ìwà là ń wá o ìwà wa ò ní bàjẹ́ ká gbìyànjú ká níwà ká dẹ̀ jó lótìtọ́ nílé ni àti lóde ìwà wa ò ní bàjẹ́ ọmọdé ò ní gbà wá lọ́wọ́ wa o àbí bẹ́ẹ̀ kò ṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ tó odù Ifá yẹn jẹ́ ògbè alára. Ìmọ̀ràn tí mo fẹ́ fún wa kò ju wípé ká má sáré ayé ká ṣe gbogbo nǹkan ní mẹ̀lọmẹ̀lọ ká má kọjú ọ̀la ibi tí bàbá wa ò gbé fìlà sí ká má gbé fìlà síbẹ̀ ayé ti gbẹgẹ́ iṣẹ́kíṣẹ́ tí èèyàn bá dẹ̀ ní tó ń ṣe kó kọjú mọ́ kó má bẹ́ síbí nǹkan kíkan téèyàn bá ní kó jẹ́ kó tẹ́hùn lọ́rùn. Ifá kan ó ní arára ní mòró aráàrà ní mòró ará Ìbàdàn mòró lọ́jú tẹ́ni lọ dá fún alápá jẹ́jẹ́ ètí ó máa mọ́kù rẹ̀ ní jẹ́jẹ́ ẹjẹ́ ẹ̀bọ̀n náà kù ń ṣe adíbá fún alápá jìyàjìyà ètí ó máa mọ́kù rẹ̀ ní kíkankíkan wọ́n ní ká alápá jẹ́jẹ́ wọ́n ní kó máa ṣe jẹ́jẹ́ o alápá jẹ́jẹ́ yìí ó ní ẹrú ó sì ní oko tó bá ti di láàárọ̀ àwọn alápá jẹ́jẹ́ àwọn ẹrú alápá jẹ́jẹ́ wọ́n á kọ́kọ́ jẹun kó tó lọ oko tán bá ti jẹun tán wọ́n á lọ sóko ìwọ̀nba tán lè ṣe ní oko náà máa ṣe wọ́n á sì padà wálé wọ́n wá wẹ̀ wọ́n túnra ṣe alápá jìyàjìyà àwọn ẹrú ẹ̀ wọ́n á kọ́ jẹ ẹgbà kan tó lọ sóko ni tán bá dẹ̀ dóko wọ́n máa ṣiṣẹ́ àṣefẹ́ kú lóko ni ṣùgbọ́n wọ́n wá wo dísànsì alápá jẹ́jẹ́ alápá jìyàjìyà wọ́n rí pa àwọ̀ àwọn alápá jẹ́jẹ́ ń dán ìgbésí ayé wọn dẹ̀ dùn ó lóyin làwọn ọmọ alápá jìyàjìyà wá lọ bá àwọn ọmọ alápá jẹ́jẹ́ pé báwo lẹ̀yin ṣe ń ṣe àwọ̀ yín ń dán aṣọ yín dá gbogbo nǹkan yín ìgbà yín ó dùn ó sì ó lóyin náà bá ní olówó àwọn ọmọ ní àwọn lára káwọn tó lọ oko àwọn á ti jẹun ìwọ̀nba iṣẹ́ táwọn bá ní agbára láti ṣe olówó àwọn ń fáwọn ṣe o olówó àwọn ní àwọn lára káwọn tó lọ oko lọ́dọ̀ olówó àwọn àwọn máa kọ́ jẹ ẹgbàá máa ni tọ́ máa kọ́ ní àwọn ànàfẹ́ kú tọ́ bá dẹ̀ tún padà dé olówó àwọn ní àwọn lára àwọn ọmọ ẹrú alápá jìyàjìyà náà bá sá náà wá bá alápá jẹ́jẹ́
kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣe nílé alápàjẹjẹ ṣe ló kún tó ya. Alápàjìyàjìyà kò wá padà lẹ́rú mọ́. Ìtumọ̀ Ifá yẹn ni pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká ṣe ní mẹ̀lọ, ká má kánjú, ká má sì mú nǹkan pẹ̀lú agídí. Ibi tí ìjọba bá ní ká débẹ̀, ibi tí wọ́n bá ní ká má lọ ká má débẹ̀. Sòkè yàn ó káàkù, ó bá yàwó wí, ó bọ́kọ wí, ó bá bàbá wí, ó sì bọ́ ọmọ náà wí. Ká ṣe gbogbo nǹkan ní jẹ́jẹ́jẹ́.